àti màdẹ́jọ́ má bínú pé mo kí ìpín bí sì dé ní gbogbo tẹ́ sọ mo ti gbọ́ gbogbo àlàyé yín bọ̀ tí. màá rọ̀ ìkẹjọ ẹ jẹ́ kí n pe IPO so a lè sọ ó wá sí yanjú ọ̀rọ̀ yẹn because èmi gan ò fi bẹ́ẹ̀ mọ much. hello ẹjọ bá mi pé IPO tó wà ní in charge kéèsì mọ́tò accident yẹn ní kò yọjú sí mi nísìnyí. So Mr. Ibe má bínú ẹjọ́ kò sí pé mi ò lè help yín tí mo a bá pe IPO dé tó bá sọ màá mọ nǹkan tí màá lè ṣe. mi ò kàn lè dé kí n kàn decide pé kẹ́ lọ gba bíìlì or not so iṣẹ́ wọn ò gbà ká kàn máa. sá kọ́mi nìkan kọ́. ẹjọ́ á pa pẹ̀lú kéèsì àwọn Mr. Ayo. Actually sir mo lọ́wọ́ ọmọ yẹn ní hospital lánàá mi ò lè tọ́ yín condition ọmọ yẹn le gan torí pé information tí a gbọ́ lẹ́nu ọ̀yàn ni wípé máa yẹn ó ń receive call nígbà tó ń drive ni láti nǹkan bí ọjọ́ mẹ́ta tí ọmọ yẹn ti wà lọ́spítù kò lè sọ̀rọ̀ tí wákàtí mo fi ń bá yín sọ̀rọ̀ ẹ̀ àti báwọn obìnrin ọmọ yẹn ṣe ni wọ́n pariwo torí mi ò tí mọ̀ bóyá ó máa yè. so lédè kan sẹ́yìn ò tí ì mọ nǹkan tó lè ṣẹlẹ̀. mi ò ṣọ́ sàn. okay Mr. Ayo madam òun náà ni àjọ ń gbọ́ yẹn kó ṣe pé mi ò lè help yín pé kẹ́kàn lọ gba béèlì ẹ̀ but same time tí bá ní kẹ́ lọ gba béèlì ẹ̀ ń sìn tún nǹkan bá lọ wá pọ̀ sí lédi ẹ̀ tó bá padà wá bá wa pé à ń fẹ́ padà sí kéèsì àṣìṣe tó máa wáyé káàkiri pàápàá jùlọ wọ́n lè sọ pé bóyá a ti gba owó kan ní ọwọ́ yín nídìí èyí ẹ máa ní sùúrù lórí ìrànlọ́wọ́ tí a lè ṣe fún yín ni pé kí ẹ̀yin fúnra yín padà lọ sí hospital yẹn kí ẹ lọ wo kọ̀lùsàn tí lédi yẹn bá wà kẹ́ ẹ lè yọjú sí àwọn ẹbí ẹ̀ kẹ́ ẹ pè wọ́n jókòó kẹ́ ẹ jọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí lẹ́ran aṣẹ lẹ́ran ara because tí àwa ń ṣe yìí kákan má ṣàlàyé dá sí ni tí àwọn bá ti ní pé àwọn ò ṣe kéèsì àwa ò ní kéèsì láti bá yín fà tó àkànlé ijó ọ̀pẹ̀kẹ́ gba béèlì ẹ̀ ẹjọ́ má bínú. DPO ṣe rí nǹkan tí àti ìbá wa níbi bá ṣe fẹ́ gba béèlì ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ sí pé àfitàbá lọ rí àwọn fámìlì ọmọbìnrin yẹn ká lọ sẹ́tù lára wa tí ó ti ń sìn á lọ. ọ̀rẹ́ ọkọ mi kò dá lọ mo sì yóò ní tẹ̀lé wa lórí ilé mi. sísè ọ̀nà pé alákùnrin lè fẹ́ yàrá náà. ṣe rí ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín ẹ̀yin náà kó mọ̀ pé láti gbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ àgbáyé ní ọ̀rọ̀ yìí tó ti ń sìn mo fẹ́ bẹ̀ nítorí Ọlọ́run nítorí láti gbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ táwọn ọlọ́pàá ti mú bùsùn sílẹ̀ DPO ní láìjẹ́ pé àwọn orí níwọ̀n lè rí ìzẹ̀ láti bí ìjà tó ti wà ń bẹ̀ sí ṣe mo kọ́ńtọ̀ tó wà kò tẹ̀mí lọ́rùn bó dẹ̀ ṣe wà yẹn kò lè sá lọ láti gbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ rí pé àbúdá yín dà àjọ ń ṣe wàhálà pé kọ́mọ yẹn kó lè wà òkè ni mo wá bẹ̀ nítorí Ọlọ́run ẹ tẹ̀lé wa dé station tó ti ń sìn tẹ kò bá sọ fún DPO pé kọ́ release ọ̀rẹ́ mi kò síbi tó fẹ́ sá lọ onílé ọlọ́nà ni ẹjọ́ tó lọ́nà mo bẹ̀ yín. bàbá ẹjọ́ ń torí Ọlọ́run àti bàbá DPO ní pété àbá bá yín téèyàn bá bá wọn báwọn onílé ìbùsùn yìí ẹjọ́ ń torí Ọlọ́run ẹ bá wa débẹ̀ for the past 5 days since tó ti wà ń bẹ̀ kò lè jẹun ìmú gan kò wẹ̀ ẹjọ́ ń torí Ọlọ́run ayọ̀ yóò ní bàjẹ́ lójú yín ẹjọ́. ìka lẹ́yìn wọ̀nyí ìka gidi lẹ́yìn wọ̀nyí kí n tẹ̀lé yín lọ sí station kọ́ rìlísì ọkọ yín ẹ̀rọ ìṣọmọ bíi ẹ̀rọ yẹjẹ láti bí ọjọ́ 5 tọmọ ẹ ti wà mí báyìí kò la ojú ẹ̀ ó máa já sí kú ni o ó máa já sáyè ni mo ò tí ì mọ̀ ẹ wá kí n gbéra náà kí n tẹ̀lé yín lọ sí station kọ́ rìlísì ọkọ ẹ kọ́ rìlísì ọ̀rẹ́ ẹ kó máa lọ tọmọ tì ń bá lọ kú ńkọ́. ó kò sùn mí bí mo ṣe ń wo ìwò sùn mí kò sí ìwò tó ṣe. ìwọ lè gbàdúrà kó sun oorun ọjọ́ 5 kó má jì kó má lajú. ẹ mà jọ láyàwó mi tí ò sí ń bí o. èrè àjíkẹ́ tẹ́gbọ́n wà bíbá yìí ni. in fact ẹ wo mi tẹ fẹ́ rí inú ẹ máa lọ lọ. ẹ má jẹ fẹ́ lórí jọ́ǹsọ̀ lọ́wọ́. mo fọlọ́run bá bẹ̀yìn ní agbára Ọlọ́run ọmọ yìí máa fẹsẹ̀ rìn jáde níbi ìbánikọ́ kò ní í ṣe ẹjọ́ ń tọrọ Ọlọ́run ẹ gbà mí ẹjọ́ wá débẹ̀ kọ́bọ̀n àrùlíìsì ẹ̀ kó lè sá lọ ó ní Ọlọ́run ní bí ọ̀rọ̀ ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan kó lè sá lọ kò síbi tó máa sá lọ ẹjọ́. adébọ́kọ́ ni ẹni
ṣé wọ́n lè ṣe ọmọ tiẹ̀ báyìí àbí wọ́n lè ṣe ọmọ tiẹ̀ báyìí. máa wọlé o. níbo la ń lọ níbo lẹ ní ká máa lọ níbi onípẹ́ táwọn ọba ti wá pọ̀ ní rìlíìsì bùsùn yìí ẹ̀dẹ̀ ní ká máa lọ níbo la fẹ́ lọ. o gbọ́ sọ fún wa fún wa lépè. ní fẹ́ máa fẹ́ ẹjọ́ sọ̀rọ̀ lọ. ẹ wo ẹ máa lọ. níbo. láti ọjọ́ karùn-ún lélẹ́yìn tó sùn tí ò lajú tí ò lajú. báwo wà ní gbogbo oògùn tí dókítà kọ fún mi. mọ́mí a lò ó ṣùgbọ́n àṣẹ bó ṣe ní ká ṣe ṣe. kí ló dé. gbogbo ìgbà tó ní bí ká ṣe nǹkan tó ní bí ká ṣe gbogbo ìgbà ní ibùsùn ìfowópamọ́ police station so aráyè ṣe bó ṣe ní ká ṣe. ẹ ráyè lò ó. ọ̀gá wa mọ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí dẹ̀ ti lọ́wọ́ nú èkíní kẹ̀bẹ̀ ìkejì kẹ̀bẹ̀ ìkẹta abẹ́ẹ̀bẹ̀ tán bí wọ́n bá kéré mi ò kéré o káàbọ̀ tó sí bó ṣe wáyé ò kéré tí ẹ̀kan bá sọ fún ẹ̀pọ̀ ọmọdé ni ó ń tàn ẹ́ ni ejò ti lọ́wọ́ nú o ṣó yí ẹ báyìí àwa wá wọ̀rọ̀ kò fi ṣe àdáni ṣé ọ̀ráyè ń sìn kémi àtẹ̀jọ́ lọ́bì kan. ibo ni ẹ. a máa jáde sọ̀rọ̀ yìí mi lè máa wò yí báyìí. mi ní lọ sẹ́ni rẹ̀ nísìn. kí ló dé. mo fẹ́ ṣe ọbẹ̀ tí ọmọdé wa bá sún oúnjẹ bù sí yóò kí n jẹ so mo ní láti sọ ọbẹ̀ yẹn fún un. ìyẹn ti ẹ̀ dáa mo láìkí n tó fi kọ́ra yẹn kan tó ṣẹlẹ̀ ní pé wàá bá mi lé láàárọ̀ ọ̀la èmi àtẹ̀jọ́ ń lọ ibì kan. o gbọ́ o ti gbọ́. mo ti gbọ́ mọ́ mi. nítorí gbà ẹni máa rọkọ̀ yẹn sí tó tún ní wá o tó máa jókòó kalẹ̀ sílé o. o gbọ́dọ̀ má wá o ẹ má pa mí sáyé o ti gbọ́. mo wá kò sí problem. tí mo torí ẹ̀ wá nìyẹn o. kí lẹ máa jẹ. ọ̀rọ̀ oúnjẹ kọ́ leléyìí ìgbà tí n ṣe máa jẹun tí máa mu tí máa tún dì lọlé ń bọ̀ kí ni mo fẹ́ máa jẹun fún sìn kí ló dùn nù mí mo ṣọ̀rọ̀ oúnjẹ mo bá wà o. ọ̀pọ̀ àkọ́kọ́ ẹ̀ o. obìnrin bá tilẹ̀kùn tọwọ́kùnrin tó lè ṣe obìnrin bá fi pamọ́ tọwọ́kùnrin tó lè rí àṣírí obìnrin rẹ̀ ọkùnrin àmúra kò lè. àti wèrè ṣèkú tẹ́lẹ̀ o abiyamọ ìgbẹ́kùn ọmọ rẹ̀ kó má máa ta sí wèrè òrìṣà ńlá o ikú ike gbẹgbẹnẹkẹ alábàáláṣẹ aláṣẹ òjò ọ̀rọ̀ gbénú òkùnkùn sọ̀rọ̀ ọmọ tuntun. ìyá wa ẹ kú ọ̀rọ̀ ọmọ ṣọmọ òjìnà fún yín jẹ. àṣẹ. àìrọ́mọ bí ọmọ yín yìí ọwọ́ yín ló wà. ọwọ́ mi. bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ mọ orú ọmọ tẹ́ ẹ bí ẹ mọ wàhálà tẹ́ ẹ ṣe kẹ́ ẹ tó rọmọ ìjágbà náà tọwọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ tó bá kẹ̀yìn kọ̀la kó bímọ àwọn ló ń fà á àwọn ni wọn jò rọmọ bí torí pé ẹ̀yin náà ti gbà lọ́wọ́ wọn ẹ̀jọ̀ bá wọn ṣe mọ́. lóòótọ́ lè sáré ṣùgbọ́n kù díẹ̀ ẹ kó kù. yẹyẹ ẹ ṣe kú gbìyànjú gbogbo ohun tó ní ká ṣe lórí ọmọ yìí náà ni mò ń ṣe kò sí nǹkan tó ní kí n ṣe báyìí tí mi ò ṣe bóyá sáré sọ́tún ni mò ń sáré sọ́tún mi ò dúró láti ìgbà tí mo ti gbé. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ pé ìyá wa ń fún ọmọ nínú ẹkùn kan tí yóò lọ lò fún odidi ọjọ́ méje ní alaalẹ́ yóò máa fi fọkàn tí ó bá wá di ní ọjọ́ keje yóò wá padà wá rìn ìwà fún ní ìgbín àti òrí òrìṣà ńlá tí yóò fi ṣe àṣejẹ tí ó bá ti fi ìgbín ìṣe àṣejẹ tán yóò wá mú òrí
yóò fi máa wọ inú rẹ̀ báyìí. Ìyá wa ní déédéé aago 12 òru ní ọjọ́ keje yìí kan náà ni ọmọ yóò di àṣejẹ yìí. Lẹ́yìn àṣejẹ yìí òun àti ọkọ rẹ̀ ó jọ láṣepọ̀. Ní déédéé àkókò kan náà èmi náà ó máa ṣètò àwọn nǹkan kan ní àyè ní déédéé àkókò kan náà. Lẹ́yìn èyí ayọ̀ lọ̀rọ̀ rẹ̀ ó jà sí.